Ẹ kú déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Kò sí mìmì lètò ètò ni kò sí mìmì látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olúwàbùkọ́lá Àyàkó. Kò sí mìmì lètò ètò ni kò sí mìmì o. Ẹ máa bá mi bọ̀ torí ohun tí màá mú wá lénìí ohun tó máa ṣe wá ní àǹfààní púpọ̀ ni. Ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ bá mi pe ẹnìkan kẹ tún pe ẹnìkan kí ẹnìkan kó tún pe ẹnìkan kí a jọ wá gbádùn ètò kò sí mìmì tèmi. Kò sí mìmì tèmi. A kọ́ wa ní ọgbọ́n tó pọ̀ ní o. Á sì dára kí a mú ọgbọ́n yẹn náà lò. Lórí ètò kò sí mìmì tèmi ohun tí màá mú wá a jẹ́ ohun tí a kọ́ wa ní ọgbọ́n tí a bá sì mú lò yóò dára fún wa, fún ìdílé wa, fún ẹbí wa àti fún ìlera ara wa. Olúwàbùkọ́lá Àyàkó ni orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Kò sí mìmì ni mo mú wá lénìí. Ohun tí mo mú wá lórí ètò kò sí mìmì lénìí ó jẹ́ ohun tí mo ti ń gbé torí wọ́n ti ń sọ fún mi. Ìyá rere jọ̀ọ́ ọ̀rọ̀ yìí bá wa sọ mo ní ọ̀rọ̀ tí ẹ gbé wá yìí ó ṣe bákan bákan ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ kì í wíwo ká fọ̀bẹ bu o. Ẹnu náà la fi máa sọ, ẹnu la á fi sọ. Kí ni wọ́n gbé wá fún mi lénìí lórí ètò kò sí mìmì? Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ bá mi gbọ́ ti èní yìí o. Wọ́n ní wọ́n máa ń pè nǹkan kan ní oral sex. Oral sex. Ìyẹn náà ní kí n wá sọ lénìí o. Àwọn tó ti gbé wá fún mi ìyá rere bá wa sọ̀rọ̀ yìí ó ti pọ̀. Kí ni wọ́n ń pè ní oral sex ní èdè Yorùbá? Ìbálòpọ̀ ṣé àfẹnuṣe ni ká sọ? Ìbálòpọ̀ àfẹnuṣe. Ìbálòpọ̀ àfẹnuṣe ní èdè Yorùbá. Ọ̀rọ̀ mi dorí arákùnrin kan àti arábìnrin kan. Kódà kò ń ṣe kan, màá kàn rọra máa yànnà náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Nígbà tí wọ́n fẹ́ ara wọn, wọ́n jẹ́ aláìgbàgbọ́. Aláìgbàgbọ́ ni wọ́n nígbà tí wọ́n fẹ́ ara wọn. Kó sì tó di wípé wọ́n gbàgbọ́ ni wọ́n ti ń ṣe ìbálòpọ̀ àfẹnuṣe tí òyìnbó ń pè ní oral sex. Nísìnyí wọ́n ti wá gbàgbọ́. Ìyàwó sọ fún ọkọ pé òun ò ṣerú ẹ̀ mọ́ o ṣùgbọ́n ọkọ sọ pé òun sì ń gbádùn ẹ̀. Irú ẹ̀ ní kí ìyàwó òun máa ṣe fóun. Nígbà tí ìyàwó mú ọ̀rọ̀ yìí wá bá mi mo ní ibi tí o fẹ́ gbé mi lọ yìí ó le díẹ̀ o. Ṣùgbọ́n mo rántí pé ní ọdún kan lọ́hùn nígbà tí a ṣe àwọn obìnrin nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ Ìràpadà. Mọ́mì Jíò sọ fún wa, àwọn èèyàn béèrè nípa oral sex lọ́wọ́ Mọ́mì Jíò. Mọ́mì Jíò dá wọn lóhùn ìgbà tí wọ́n béèrè nípa oral sex. Wọ́n béèrè pé ṣé nínú agbo ilé Kristẹni ṣé àyè gbà ṣé wọ́n fàyè gbà? Yín tí Mọ́mì Jíò sọ lọ́jọ́ yẹn ni pé ibo la tún mọ́rọ̀ lọ yìí? Àyè ò gbà. Àyè ò gbà kì í ṣe nǹkan tí Ọlọ́run ń fọwọ́ sí. Nǹkan tí ìyá Jíò fi dá wa lóhùn lọ́dún yẹn náà nìyẹn. Ṣùgbọ́n mo wá fẹ́ ka Bíbélì, mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì kan láti wá fi gbá ohun tí èmi fẹ́ sọ sí, láti fi gbá nídìí. Ẹsẹ̀ Bíbélì náà ni a mú nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 8 dé 10. Ó kà báyìí, ṣùgbọ́n kí ni a ó wí o? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù pé bí ìwọ bá fi ẹnu jẹ́wọ́ Jésù ní Olúwa tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ, Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Kí ni mo fẹ́ fàyọ nínú ẹsẹ̀ Bíbélì tá a sọ yẹn? Bíbélì sọ wípé ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà,
ẹ jọ̀wọ́ ṣé ẹnu kan náà tí a fi ń jẹ́wọ́ sí ìgbàlà yìí ṣé ó yẹ kí a fi máa ṣerú nǹkan báyẹn? Ibi tí mo gbé lọ lọ́nà ti bíbélì nìyẹn o. Ṣé ó tọ́ láti máa ṣerú nǹkan báyẹn pẹ̀lú ẹnu tí a fi ń jẹ́wọ́ sí ìgbàlà, ẹnu tí a fi ń gbàdúrà, tí a fi ń gbàdúrà sí Ọlọ́run? Ṣé ó tọ́ láti ṣerú nǹkan báyẹn? Ṣé ó tọ́ pẹ̀lú ẹnu tí a fi ń jẹ́wọ́ sí ìgbàlà, tí a fi ń gbàdúrà? Mo tún wá ṣe àwọn research kan. Mo kàn ṣáà ní kí n kàn ṣáà rí nǹkan kan mú wá ní ti èdè àwọn olóyìnbó, ní ti àwọn dókítà. Nígbà tí mo ṣe research yẹn, nǹkan tó fún mi ní eléyìí. Dókítà yẹn sọ wípé àwọn ẹ̀kọ́ yẹn ọ̀dọ̀ òyìnbó ni wọ́n ti mú wá sí ọ̀dọ̀ wa. Kì í ṣe pé a máa ń ṣe ní ọ̀dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn tó lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó ni wọ́n mú wá sí ọ̀dọ̀ wa. Nígbà tí wọ́n wá mú wá ni wọ́n wá fi ń kọ́ àwọn ènìyàn, pàápàá àwọn tí ó máa ń wo ìwòkuwò lórí ayélujára. Ṣé kí n pè é ní ìwòkuwò? Àwọn sinimá oníwòwò, àwọn sinimá oníbánilòpọ̀ tí wọ́n máa ń wò lórí ayélujára. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti kọ́ ìbánilòpọ̀ pẹ̀lú ẹnu. Wọ́n ní ibẹ̀ ni wọ́n ti kọ́. Dókítà yẹn wá sọ wípé àwọn òyìnbó tí wọ́n máa ń ṣe oral sex, tí wọ́n máa ń fi ẹnu ṣe ìbánilòpọ̀, wọ́n ní wípé wọ́n máa ń lo dental dam. Wọ́n ní bíi rọ́bà ìdáàbòbò ni. Ó dà wọ́n máa ń lò ó kó tó di wípé wọ́n ṣerú nǹkan báyẹn. Ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí, àwa kì í lò ó. A sì ń ṣerú nǹkan báyẹn. Dókítà yẹn tún tẹ̀síwájú wípé ìbánilòpọ̀ ojú ara ni ó wà fún. Nígbà tí a kà nínú bíbélì, kò síbi tí ó bá jẹ́ wípé wọ́n fi ẹnu ṣe bíbélì, a ṣàlàyé fún wa. A ṣàríbì kan tí wọ́n fi kọ́ nínú bíbélì pé ẹlẹ́nu ni o. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà náà làwa náà máa ń sọ pé missionary style. A gbàgbọ́ wípé kì í ṣe ẹnu ni wọ́n fi ṣe. Wọ́n ní nígbà tí a bá ní ìbánilòpọ̀, ìyẹn tí a ṣe ní ọ̀nà tí ó tọ́, wọ́n ní ó ní àwọn nǹkan kan tí wọ́n máa ń release lára. Wọ́n ní àkọ́kọ́, wọ́n máa ń release hydrophil. Èkejì, wọ́n ní hydrozone. Ẹ mọ̀ pé èmi kì í ṣe akẹ́kọ̀ọ́, ẹ ṣáà gbà mí bí mo ṣe rí, ẹ má bínú. Wọ́n ní àwọn yẹn ni wọ́n máa ń release. But tí ènìyàn bá lọ ń ṣe oral test, ó ṣeé ṣe kó má release irú àwọn nǹkan báyẹn. Wọ́n wá tún sọ pé ewu tó wà ń bẹ̀. Àwọn elédè òyìnbó sọ pé ewu tó wà ń bẹ̀. Wọ́n ní àkọ́kọ́, ewu tó wà nínú kí èèyàn máa ṣe oral sex, kó máa ṣe ìbálòpọ̀ àfi ẹnu ṣe. Wọ́n ní àkọ́kọ́ pé ẹni yẹn lè ní àwọn àrùn tí wọ́n ń pè ní HPV. Èmi ò mọ ìtumọ̀ ẹ̀. Wọ́n ṣàkọ́ pé HPV. Wọ́n ní ẹni yẹn lè ní gonorrhea. Wọ́n ní ẹni yẹn lè ní syphilis. Ẹni yẹn lè ní hepatitis A. Kódà ẹni yẹn lè ní hepatitis B. Wọ́n ní èyí tó burú jù ń bẹ̀ ni wípé ẹni yẹn lè ní throat cancer. Wọ́n ní irú àwọn tó bá ń ṣe ìbálòpọ̀ ẹlẹ́nu, ó ṣeé ṣe kí wọ́n ní tongue cancer. Ẹ jọ̀wọ́, nígbà tí nǹkan tó jẹ́ wípé ó ní wàhálà tó báyìí, kí ló dé tá a fi fẹ́ máa ṣe? Kí ló dé tá a fi fẹ́ máa ṣe? Nítorí obìnrin yẹn béèrè pé ìyá rere, ṣé kò ń tẹ̀síwájú láti máa ṣe? Mo ní má tẹ̀síwájú o ní ti tèmi o. Mo sì mọ̀ wípé bó ṣe wá béèrè lọ́wọ́ mi yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń larú nǹkan báyẹn kọjá. Irú àwọn tó bá ń larú nǹkan báyẹn kọjá, ó ṣòro o, nítorí ewu tó wà ń bẹ̀ ni mo ti kà sílẹ̀ yìí ní ti medical part of it. Ó ṣòro. Kódà àwọn kan tún wá sọ wípé ẹni tí ìbálòpọ̀ ẹlẹ́nu bá mọ́ lára, kódà tó bá ṣe ìbálòpọ̀ ibi tó yẹ kó ṣe é sí pé kò lè gbádùn ẹ̀ mọ́ nítorí tí ẹlẹ́nu yẹn ti mọ́ lára. Tí kò dẹ̀ sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin màmá mi àti bàbá mi, ẹ jọ̀wọ́ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀yin ènìyàn mi, ibi tí ọgbọ́n mi mọ ni mo sọ dé yìí. Mo fẹ́ kẹ́ DM mi. Ẹ ṣe voice note, ẹ send ẹ̀ sí mi. Màá lè send ẹ̀ sí ẹni yìí. Nítorí pé àmọ̀ràn tí mo tún gbà ni wípé ìwọ àti ọkọ rẹ, ẹ jọ lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn yín, ẹ ṣàlàyé fún wọn. Olùṣọ́ àgùntàn yín á tún lè gbà yín nímọ̀ràn. Tí ó bá jẹ́ wípé ojú ń tì yín àti lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn, èèyàn méjì àbí mẹ́ta lèèyàn ò lè parọ́ fún ọ. O ò lè parọ́ fún olùṣọ́ àgùntàn rẹ, o ò sì lè parọ́ fún dókítà rẹ. Ẹ lọ sọ́dọ̀ dókítà oníṣègùn yín, kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn. Àwọn náà á tún lè gbà yín ní ìyànjú.
ohun tí ẹ máa ṣe. Ohun tí mo mú wá lórí ètò kò sí mìmì tí mo mú wá lórí ètò kò sí mìmì lénìí ó ní mo nà sórí afẹ́fẹ́ yìí o. Mo sì mọ̀ wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ níbẹ̀. Tá a bá tiẹ̀ wá fẹ́ sowọ́pọ̀ o, kì í wá ṣe pé ká wá sowọ́pọ̀ fún ohun tí ó máa jẹ́ kí ìlera wa kí ó mẹ́hẹ. Lóòótọ́ ó yẹ kí a gbọ́ ti àwọn ọkọ wa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ mà jẹ́ a máa kọ̀nsídà ẹ̀ẹ̀tì wa. Ìlera wa mà ṣe pàtàkì, nítorí pé kí ilé má dàrú tí ènìyàn bá rí àìsàn he, ìgbà wo ni ilé ò ní dàrú? Ìgbà wo ni ẹni tí a ní kó má lọ ìta tí ò ní lọ síta? Nígbà tí obìnrin bá rí àìsàn he tí kò lè ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí aya, ṣé ọkùnrin yẹn ò ní lọ síta? Ṣé kò ní padà lọ síta? Ẹ jọ̀wọ́ ohun tí mo gbé wálé nìyẹn. Ẹ bá mi gbà yẹ̀wò, ẹ DM mi, ẹ send message sí mi kí n lè gba àwọn obìnrin yìí, àwọn ìdílé yìí ní ìmọ̀ràn. Ẹ jọ̀wọ́, ẹ ṣé o, tẹ́ǹtẹ́tí sí kò sí mímí o. Èmi ni ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Nígbà tí a ó tún máa pàdé o, ìpàdé wa bí oyin ó dàbọ̀.